ẹni ọlọ́run bá fẹ́ ló ń jọ nínú ewu àti wípé àbánikánjá ikán ò lè mọ̀kúta. lọ́dúnlọ́dún là ń rórógbó lọ́dúnlọ́dún là ń ráwùsà lọ́dúnlọ́dún ní pèrègùn yọ. òní tó jẹ́ ọjọ́ ìkẹrìnlélógún ni ayẹyẹ ọjọ́ ìbí onírẹ̀lẹ̀ abiyamọ tòótọ́ ìyá dáadáa ìyá tó gbayì. ọmọ ọlọ́jọ́ bí òní ni Mrs. Ọ̀pátọ́lá ọdún ayọ̀ Comfort ìyá Dayọ̀ màmá Tóbi màmá Samuel àti ìyá Òkìkí. aya rere lọ́dẹ̀dẹ̀ ọkọ olólùfẹ́ àti ìdùnnú Ọláyẹmí Cornelius nílùú Mọdákẹ́kẹ́ àkọ́ tí ò ráyè òṣù. èmi wá tìlù tìfọ́ lọ́jọ́ òní èmi ó kì ọ́ bí ológun ẹrú wó kì ọ́ bí oníwàfà ọgbọ̀n. Ọ̀pátọ́lá ọdún ayọ̀ Comfort ọmọ Ládì méjì Mádàmídọ́lá ìwọ lọmọdé ọmọ ọmọ ará òjẹ́ ọmọ arọ́ tí ń wẹ̀ bí òjò. ẹ̀là látẹ̀ tí mo bá wọn ròde ilé ẹ̀là ni mo kò mi ò gbọ́dọ̀ bá wọn jẹyẹ ẹ̀gà. ọmọ arógbá aṣọ èjìgbá bàbá lẹ̀kẹ̀ ọmọ ajíbọ̀rọ̀ nílé ọmọ ajífọwọ́ ọlárẹ̀ra ẹ̀yin lọ́mọ àlé ìbá ọ̀tá ọmọ adúró gbọ̀ngbọ̀n níwájú ogun ọmọ akọ̀ má gbọ́dẹ̀kẹ́ adúró gbọ̀ngbọ̀n nídìí òdodo ọmọ aráàlú tí ń bẹgbẹ́ ẹ̀ lẹ́rù. ọmọ ọlọ́jọ́ bí òní màmá Ọ̀pátọ́lá ọdún ayọ̀ Comfort ẹ ti ṣọjọ́ bí òní ẹ ó gbó ẹ ó tọ́ ẹ ó fèrè dìdòbì. kango là ń gbóhùn agogo òkè lókè báyìí lọ́wọ́ afúnni ń gbé ẹ ó máa ga sí ẹ ò ní wálẹ̀ ẹ ò yọjọ́ ọwọ́ ayé ò ní ká yín ọwọ́ ọ̀tá ò ní ká yín ẹ̀mí yín tó ṣẹ́kù sí náà ni yóò jọ bẹ̀rẹ̀ o. ọlọ́jọ́ ló lọ́jọ́ olóṣù ló lóṣù oní nǹkan ló ní nǹkan ọlọ́run ọba ló lo gbogbo. lágbára ètùwà owó ọlá iyì ìbùkún tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀ yóò máa wá yín ká bẹ́ẹ̀ ni yóò fi lé yín ṣe bùgbé. àwọn ọmọ àti ọmọ ọmọ ló ní kí n máa kí yín kí n máa kí yín. èmi Broda Gbemsky Ìjẹ̀ṣà òṣèré onílé obì ọmọ ẹlẹ́ni àti ẹ̀ka ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ wá sọ wípé ẹ̀mí yín tó ṣe léyìí láàṣẹ rẹ̀ mìíràn láyé láàyè ìgbà ọdún kan ni ó.